Dédé àkókò yìí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ní gbogbo ìgbà kò ní di. Àṣà ìsìnkú yẹn náà ni mo ti ń tẹ̀síwájú nínú ẹ̀. Ìsìnkú aláboyún. Mo gbà ládùúrà àní rí òkú aláboyún lágbára Elédùà. Ní ayé àtijọ́ tí aláboyún bá kú, ọkọ ẹ̀ ò ní àṣẹ lórí ẹ̀ o, kò lè sín o, torí ọlẹ̀ tó wà nínú ẹ̀. Kí là ń pè ní ọlẹ̀? Ọmọ tó wà nínú ẹ̀, ọmọ tó tún jòjòló tó ń dàgbà nínú ẹ̀, tó fi kú tòun àtòrí oyún nú yẹn. Àwọn olóró ló gbọ́dọ̀ wá sin. Wọ́n máa gba ewúrẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀, wọ́n á gba àgùntàn, wọ́n á gba epo pupa àti oríṣiríṣi nǹkan ètùtù lọ́wọ́ ọkọ arábìnrin yẹn. Tí wọ́n á kọ́kọ́ yọ ọlẹ̀ inú ẹ̀ kí wọ́n tó sin, tàbí kán tó gbé lọ sí ẹ̀yìn odi ìlú. Ìgbà mìíràn tán bá gbé lọ sẹ́yìn odi ìlú, wọ́n á fẹ̀yìn ẹ̀ ti igi, wọn ò ní sin. But wọ́n á wá ihò fún ọlẹ̀ inú ẹ̀, wọ́n á wá gbé sí inú ihò yẹn. Tàbí tán bá dẹ̀ máa sin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ètùtù tí wọ́n ti ṣe pẹ̀lú nǹkan tán gbà lọ́wọ́ ọkọ ẹ̀, wọ́n á wá mú, wọ́n á wá sin òkú yẹn sí ẹ̀yìn odi ìlú. Wọ́n á gbé ọlẹ̀ yẹn náà, wọ́n á sin sẹ́gbẹ̀ẹ́. Ẹ jẹ́ mẹ́nu dúró ná. Nítorí ìdí èyí, ibikíbi tẹ́ ẹ bá ti rí fídíò Culture by Ade and Ade, ẹ follow, ẹ like, ẹ comment, ẹ share. Bí ẹ ti ń mú iṣẹ́ mi kó gbòòrò, ilé ayé yín á gbòòrò, iṣẹ́ yín á gbòòrò lágbára Elédùà.